Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Àbúrò kéré ó tóbi ni kò ní jẹ́pin mi ò kò ní jẹ́pin yín lágbára ẹ̀dẹ́dà. Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ní jọbẹ̀rẹ̀, ọwọ́ wa báyìí láfi gbàre ayé wa. Àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ lágbára àdẹ́dà láṣẹ Olódùmarè. Ẹ kú ilé, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa òye ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Orí ètò tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé gẹ́gẹ́ bí ó bá ṣe jẹyọ nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Kẹ́yìn ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́sí bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe mú wá fún yín. Níbo la wá ń lọ? Kí la mú wá lénìí lórí ètò? Lára àwọn kókó ọ̀rọ̀, ìṣẹ̀lẹ̀, ìròyìn tí a ṣe àtúpalẹ̀ rẹ̀ ó ní bí Onido ìgbà kan tí ó jáde tó sì kọrin re kí olóyè àgbáyé Rashidi Ladoja wípé lórí ìgbésẹ̀ tí bàbá gbé, bí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé ẹjọ́ tó wà nílé ẹjọ́ tí wọ́n fi ń tako bí àwọn àgbáyé kan bí wọ́n ṣe gbadé tí wọ́n di ọba nílẹ̀ Ìbàdàn, léyìí tí ó sì ń jẹ́ bí adínàgbòkú fún gómìnà Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, láti buwọ́ lu orúkọ tí àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti buwọ́ lù ú gẹ́gẹ́ bí ẹni tí ó bọ́ sórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Kí ni bàbá yìí sọ nípa àgbáyé Rashidi Ladoja? Àmúwá fún yín lórí ètò yìí lágbára Ọlọ́run. Bákan náà, a mẹ́nubà ọ̀rọ̀ Emir ti ìlú Kano tó ń da wuyewuye lọ́wọ́lọ́wọ́. Kí ni tuntun tá a gbọ́? Kí ni tuntun tá a rí? Kí ló tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Emir ti ìlú Kano lọ́wọ́lọ́wọ́? Ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò, ìyẹn Nuhu Ribadu, ó mà ti kọ̀wé nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀. Ó ti kọ̀wé sí igbákejì gómìnà ìpínlẹ̀ Kano Aminu Abdulsalam lórí ọ̀rọ̀ tó sọ wípé Nuhu Ribadu ni ó ṣe atọ́nà, tàbí ká lè sọ wípé ó ti Emir tí wọ́n lé kúrò lórí ìtẹ́, ìyẹn Bayero, olólìdí ẹ̀ wá sílùú Kano ní ọjọ́ Ẹtì Friday. Kí wá ló wà nínú ìwé tí agbẹjọ́rò Ribadu tó fi ṣọwọ́ sí igbákejì gómìnà ìpínlẹ̀ Kano lọ́wọ́lọ́wọ́? A mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, àtúpalẹ̀ ọ̀rọ̀ a mú wá lórí rẹ̀, a mú wá fún yín lórí ètò yìí náà ni. Bákan náà, lórí ètò yìí a mẹ́nubà ìṣẹ̀lẹ̀ láabi kan tó ṣẹlẹ̀ ní ìlú Èkó ní ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi.
ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 tá a wà yìí, nígbàtí mọ́sálásí ńlá kan tí ó ṣàdédé wó lulẹ̀. Àwọn èèyàn farapa, àwọn èèyàn gbẹ̀mímì nínú ìṣẹ̀lẹ̀ láabi yẹn. Báwo ló ti wá ṣẹlẹ̀? Kí ni ó ṣokùnfà bí mọ́sálásí ńlá yìí bó ṣe dà wó? Àwọn wo náà farapa? Àwọn wo ni wọ́n bá ṣẹlẹ̀ náà lọ? A mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti àtúpalẹ̀ ọ̀rọ̀ a mú wá lórí rẹ̀ lórí ètò yìí. Bákan náà, nínú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa lórí ètò, a mẹ́nubà ọ̀rọ̀ ọmọ iléèwé kan ní ilé ẹ̀kọ́ fásitì Àjàyí Crowther tó wà ní ìlú Ọ̀yọ́ tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí ròyìn sọ wípé àwọn akẹgbẹ́ rẹ̀ lù pa. Kí ni ẹ̀ṣẹ̀ akẹ́kọ̀ọ́ yìí tí àwọn akẹgbẹ́ rẹ̀ níléèwé nínú hostel kan tí wọ́n fi lù pa? Kí ló ṣe fún wọn? Níbo ni nǹkan dé dúró lórí ìṣẹ̀lẹ̀ yẹn? A mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti àtúpalẹ̀ ọ̀rọ̀ a mú wá fún yín lórí ètò yìí lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká máa rán yín létí wípé ẹ má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí. Ẹ tẹ subscribe button, kẹ́ ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ètò. Ẹ má gbàgbé láti bá ní share rẹ̀, ẹ bá ní share rẹ̀ lógúnlógún, ẹ bá ní share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n káàkiri orí àwọn social media platform yín tẹ́ ẹ bá ń lò: Facebook, Twitter, Instagram, TikTok, WhatsApp, Telegram àti àwọn social media platform yín tẹ́ ẹ bá ń lò. Ẹ bá ní share rẹ̀ mẹ́wàá, lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè káàkiri àgbáláyé. Ó ta sánsán. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa Òye Ọ̀rọ̀ lórí ìkànnì Ó Ta Sánsán TV. Orúkọ tèmi ò yí padà, Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà àwọn kókó tí a fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ lórí ètò fún tèmi, Onido ti ìlú Ìdó nígbà kan wọ́n ti gbóríyìn fún àgbáòye Rashidi Ladoja, ọ̀tún Olubadan tilẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́, lórí ìgbésẹ̀ tí bàbá gbé bí wọ́n ṣe lọ withdraw, ìyẹn bí wọ́n ṣe lọ gba ìwé ẹjọ́ nílé ẹjọ́, ìyẹn ẹjọ́ tí wọ́n fi ń tako àwọn àgbáòye nílẹ̀ Ìbàdàn tí wọ́n gba ìgbéga sí ipò lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn, lẹ́yìn tí ó jẹ́ bí adínàgbé òkú fún orúkọ ẹni tí àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti buwọ́lù gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ̀ sórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ìyẹn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Onido wá ní àwọn gbóríyìn fún àgbáòye Rashidi Ladoja lórí ìgbésẹ̀ akin tí wọ́n gbé látàrí ìfẹ́ tí wọ́n ní sílùú Ìbàdàn, wípé tí ó bá jẹ́ wípé àgbáòye Rashidi Ladoja wọ́n gbé ìgbésẹ̀ yìí ni bí wọ́n ti lọ withdraw kéèsì yẹn nílé ẹjọ́, ọ̀rọ̀ à ń jọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kò bá sì máa fa gbọ́nmi sí omi ètò títí di àsìkò yìí. Ṣùgbọ́n bí bàbá àgbáòye Rashidi Ladoja bí wọ́n ṣe withdraw kéèsì yẹn, ó ní ó wáá fi àwọn ọmọ ìlú Ìbàdàn lọ́kàn balẹ̀ wípé kò ní pẹ́ mọ́, kò sì ní jìnnà gẹ́gẹ́ bí gómìnà ti sọ láti buwọ́lu orúkọ
ọba Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ìyẹn tí ó máa jẹ́ bí Olúbàdàn kẹtàléní ogójì nínú ìtàn ilẹ̀ Ìbàdàn. Ìròyìn gbé, ìròyìn kọ, báwo ni ìròyìn ṣe gbé, báwo ni ìròyìn ṣe kọ, ẹ jẹ́ kí a mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ, ká lè máa fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ dáadáa. Ìròyìn sọ wípé a former Onido of Ido, Chief Benjamin Isola, has commended the Ọ̀tún Olubadan of Ibadan land, High Chief Rashidi Ladoja, for withdrawing his suit against other high chiefs to pave the way for the enthronement of a new Olubadan. Ladoja withdrew his suit against other high chiefs who were crowned wearing to clear the way for Ọba Owólabí Ọlákùlẹ́yìn to mount the throne as the next Olubadan of Ibadan land. There was a succession logjam. There was a succession logjam after the demise of the late Ọba Lékan Balógun in March. However, Ladoja's decision to withdraw his suit resolved the logjam. The statement said Ladoja displayed great magnanimity and patriotism by withdrawing the case against the Olubadan in council. According to the family, the Ọ̀tún Olubadan has always displayed uncommon leadership qualities. In a statement on behalf of the Orobiyi family of Ido Town in Ido local government of Oyo State, Chief Isola also congratulated the Olubadan Senate Ọba Ọlákùlẹ́yìn on his nomination by the Olubadan in council. The statement noted the long journey from Magaji to the Olubadan, describing it as a long and tortuous one. It said, getting to the peak of the traditional ladder brings great joy to men and women who attain the height. Chief Isola Orobiyi II prayed that the reign of Ọba Ọlákùlẹ́yìn will be peaceful and bring progress and sustainable development to Ibadan land. I quote, his vast experience and dedication to service will stand Ibadan in good state during his reign. He wished the Kábíyèsí a long reign on the throne, Isola noted in the statement. The Orobiyi family produced the founding father of the town. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé, ìyẹn ìròyìn The Nation, bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ, òun náà ni àtìmúwá fún yín tẹ́yìn náà ti gbọ́ yẹn. Nínú ìròyìn míì, kókó tá a mú wá fún yín níbẹ̀rẹ̀ ètò, àní ẹni tí í ṣe olùbádámọ̀ràn sáàrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò, ìyẹn Nuhu Ribadu, ó ti kọ̀wé sí ẹni tí í ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Kano lọ́wọ́lọ́wọ́ nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀. Ó kọ̀wé sí Aminu Abdulsalam wípé òun fún un ní wákàtí 24 hours láti mú àwọn ẹ̀rí láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ wípé òun ni òun ṣe atọ́nà bí ẹni tí Emir àti ìpínlẹ̀ Kano tí wọ́n lé kúrò lórí ìtẹ́, ìyẹn Aminu Ado Bayero, bó ṣe wọ ìlú Kano padà
ní ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún ọdún 2024. Ìròyìn gbé, ìròyìn kọ. Báwo ni ìròyìn ṣe gbé? Báwo ni ìròyìn ṣe kọ? Ẹ jẹ́ ká mú wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch newspaper online bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ ká mú wá fún yín. Wọ́n ní a senior advocate of Nigeria, SAN, and lawyer to the National Security Adviser, NSA, Olubadan NJ Noma, has asked the Deputy Governor of Kano State, Aminu Abdulsalam, to provide irrefutable evidence to substantiate his claim within 24 hours that he, Ribadu, provided the aircraft that conveyed the dethroned Emir Alhaji Aminu Ado Bayero back to Kano, and the intent is to kill and destroy properties because they are not from Kano. The deputy governor had, in a brief interview at the Emir's palace in Gidan Rumfa, accused the NSA of assisting the deposed Emir to return to the ancient city last week Sunday. Noma, in a letter dated 27th May 2024 and obtained by the Nation newspapers, asked the deputy governor to retract the libellous allegation in a similar manner it was made, give it wide media circulation, and issue a public apology in 5 national dailies with wide national coverage and on popular online platforms. He said failure to comply with demands would compel its client to seek legal redress before the appropriate forum. The letter read in part: the attention of our client was drawn to a video clip being shared on different social media platforms wherein you granted an interview at Emir's Palace in Kano on Saturday, the 25th day of May 2024, in a very calm atmosphere and without any provocation whatsoever, falsely accusing our client of using his office to kill the people of Kano State and maim their properties. In the clip, you are shown to be saying in Hausa, translated, the former governor Abdullahi Umar Ganduje is not happy with the peace and understanding being enjoyed in Kano and is using the office of the National Security Adviser to deploy security personnel to subvert the will of Kano people and to bring something the people don't like. The National Security Adviser has provided 2 planes to bring the former Emir to Kano. What we fail to understand is the reason behind his actions. The intent is to kill and destroy properties because they are not from Kano. Your false accusations against our client portray his office as an appendage of a political party and a willing tool to cause chaos in Kano is false and done with the intention of damaging the art and reputation of our client in the eyes of the right-thinking members of the society, and indeed it has succeeded in doing so. For the avoidance of doubts, our client is not in any way using his office for any political purpose.
Our client was also not responsible for providing the plane that brought His Highness Emir Aminu Ado Bayero to Kano. You have, without any justification, ridiculed the exalted office of the National Security Adviser, which our client occupies by portraying it as a ready tool to be used by politicians to achieve political goals. You have also ridiculed the personality of our client, who has built a reputation as a principled and honest citizen in both his public and private life. Noma said Ribadu, who was the pioneer executive chairman of the Economic and Financial Crimes Commission (EFCC), had, in all the places he has served, never been accused of any wrongdoing. Given this illustrious background, it is inconceivable that someone would harbor the thought that our client would descend his exalted office so low as to interfere in the local tussle of the Kano Emirate, he said. Our client and his office take your allegations seriously, and by this letter, our client is demanding that you provide irrefutable evidence to substantiate your claims. If you have no proof, our client demands you to, within 24 hours, retract the rebellious allegation in a similar manner you made it, as well as give it wide media circulation and issue a public apology in 5 national dailies with wide national coverage and unpopular online platforms. Kindly be advised that your failure to comply with this modest demand will compel our client to seek legal redress before the appropriate forum, irrespective of the immunity status you currently enjoy by virtue of your position as the Deputy Governor of Kano State. Gẹ́gẹ́ bí ìwé tí agbẹjọ́rò Ribadu tó fẹ́ fi ránṣẹ́ sí igbákejì gómìnà ìpínlẹ̀ Kano Aminu Abdulsalam, gẹ́gẹ́ bó ṣe lọ òun nìyẹn, léyìí tí yóò ti ọwọ́ agbẹjọ́rò Ribadu dé ọ̀dọ̀ igbákejì gómìnà ìpínlẹ̀ Kano. Ní ẹ rí pé nínú déètì tí wọ́n kọ yẹn tá a kà nínú ìwé tá a kà yẹn, déètì ọjọ́ Monday, ìyẹn on the 27th May òun ló wà nínú ìwé yẹn, tó túmọ̀ sí pé ọ̀la ọjọ́ ajé Monday on the 27th May 2024 òun ni lẹ́tà yẹn òun ni wọ́n máa fi ṣọwọ́ sí ọ̀dọ̀ ẹni tí wọ́n fẹ́ fi fún, ìyẹn igbákejì gómìnà ìpínlẹ̀ Kano Aminu Abdulsalam. Gẹ́gẹ́ bí ìyẹn ṣe lọ nìyẹn, la fi sọ wípé ọ̀rọ̀ Emir ti ìlú Kano yìí, la fi sọ wípé sínsìn fíìmù ni a sì ń wò ó, kò tí ì tán. Tiwa ni wípé a máa mú wá sí etí gbọ̀yìn pẹ̀lú àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí bí nǹkan bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ Emir ti ìlú Kano lọ́wọ́lọ́wọ́ bó bá ṣe ń lọ lórí ìkànnì yìí Otasansan TV. Ìyẹn báyẹn lórí ọ̀rọ̀ mọ́sálásí ńlá kan èyí tó dà wó nílùú Èkó tí àwọn èèyàn sì farapa. Kódà a gbọ́ pé àwọn èèyàn gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ yẹn. Báwo wá ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀? Kí ni ó ṣokùnfà bí mọ́sálásí bó ṣe dà wó débi pé àwọn èèyàn pàdánù ẹ̀mí wọn táwọn èèyàn sì farapa? Àwọn wo ló farapa? Àwọn wo ló gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ yẹn? Kí ni
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kí ni wọ́n sọ lórí ìṣẹ̀lẹ̀ láabi yẹn. Kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó máa fi sọ rẹ̀ sọ wa, kó máa dáàbò rẹ̀ bò wá, aburú ó kéré ó tóbi ni kó má jẹ́ kó kàn wá. Àwọn tó ṣẹlẹ̀ sí Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní rọ̀ wọ́n lójú, kó bá ní mú wọn lọ́kàn le, kó sì bá ní bùtútù sínú ọkàn wọn. Ẹ jẹ́ ká mú wá fún yín bí ìròyìn ṣe gbé ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ, kí àlàyé ọ̀rọ̀ wa ó lè yé yín dáadáa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àmúlò náà ni a máa ń ṣe lórí ètò yìí. A sì àtúpalẹ̀ rẹ̀ lédè Yorùbá, a sì tún mú wá fún yín lédè Gẹ̀ẹ́sì bó ṣe jáde nínú ìwé ìròyìn. Ìròyìn Punch newspaper online wọ́n ní the corpse of an 11-year-old girl has been recovered by emergency responders at the scene of the mosque that collapsed in the Papa Ajao area of Lagos State on Sunday. The State Police Public Relations Officer Benjamin Hundeyin confirmed the incident while responding to one of Punch newspaper's correspondents' inquiries about the rescue operation at the scene of the tragedy. He said, and I quote, "The rescue operation is ongoing, but as I speak with you, the corpse of an 11-year-old girl had been recovered. The operation is still ongoing." Punch online newspaper gathered that people were in the mosque when it suddenly caved in during afternoon prayer. While some people escaped from the incident, others who were unlucky got trapped under the rubble. Alarmed by the development, people, while attempting to rescue some of the trapped victims, informed emergency responders, including the police, who stormed the premises to commence the rescue mission. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe gbé ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ nílùú Èkó ní Pápá Àjàó, òun náà nìyẹn. Mọ́sálásí ńlá ó dà wó, ó sì ṣe àwọn èèyàn léṣe, torí pé gẹ́gẹ́ bí ohun tá a mú wá yẹn, wọ́n ní àwọn èèyàn sì wà nínú mọ́sálásí yẹn tí wọ́n ń jọ́sìn lásìkò tí mọ́sálásí yẹn tó dà wó. Ìròyìn sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan ti gbẹ́mìí mì nínú àwọn tí ilé náà dà wó lé lórí, táwọn míì sì ń gba ìtọ́jú lọ́wọ́. Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní dáwọ́lé àwọn tí wọ́n fara pa, tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́, kó bá ní dáwọ́lé wọn, kó bá ní mú wọn lára dá. Àwọn tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ, Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní rọ̀ àwọn ẹbí wọn lójú, kó bá ní mú wọn lọ́kànlẹ̀, kó bá ní fi ìdùnnú ayérayé, kó bá ní fi rọ́pò ìbànújẹ́ tó ṣẹlẹ̀ sí wọn. Òun náà látún ti mú wá fún yín o lórí ètò yín, ètò wa Òye Ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ò yípadà, Tajudeen Olówó Òkè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí àwọn àtúpalẹ̀ ìròyìn eléyìí tí a ti mú wá fún yín lórí ìkànnì yìí. Ẹ fi èrò tiyín, àríwísí yín, ẹ fi ránṣẹ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment. A kà ó, a sì gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má wá gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, kẹ́ ẹ sì bá ní tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa Otasansan TV. Bákan náà, ẹ bá ní share àwọn program wa lórí social media platform tẹ́ bá ń lò: Facebook, Twitter, Instagram, WhatsApp, Telegram, TikTok àtàwọn platform míì tẹ́ ẹ bá ń lò. Ẹ bá ní share rẹ̀ lógúnlógún, ẹ bá ní share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè káàkiri àgbáńlá ayé.
ẹ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Títí ọ̀la tá tún pàdé lórí ètò òye ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ pín yín, kò ní jẹ́ pín mi láṣẹ Èdùmàrè.